oríṣi nǹkan ni ló ṣẹlẹ̀ lágbà àwọn amúlùdùn orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn olórin fújì, ìyẹn àwọn gbajúgbajà olórin fújì méjì ni èyí tó ṣẹlẹ̀ sí wọn la máa mú. Ǹjẹ́ àwọn gbajúgbajà olórin fújì wo? Ìyẹn ọba fújì tó jẹ́ máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, ìyẹn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal, ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate, àti Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì. Ní tó ṣẹlẹ̀ sí àwọn méjèèjì ni la máa fẹ́ mú lágbo òṣèré, lágbo amúlùdùn, pàápàá lágbo àwọn olórin fújì lọ́sẹ̀ yìí. Ní ti máyégún ilẹ̀ Yorùbá, ariwo ayọ̀ ló máa sọ nílé máyégún nínú ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú bí ó ṣe gba mọ́tò tuntun tí owó ẹ̀ tí wọ́n ní yóò lé ní 100 mílíọ̀nù náírà, 100 million naira, tó sì jẹ́ pé níṣe ni àwọn olólùfẹ́ máyégún ni wọ́n yangàn wípé kò sólórin fújì tó lè ra irú mọ́tò náà, ìyẹn mọ́tò Toyota Hilux tí ó ṣẹ̀ṣẹ̀ rà, nítorí pé owó ẹ̀ ó lé ní 100 mílíọ̀nù náírà. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rí i pé kì í ṣe pé Wasiu Ayinde fowó ra mọ́tò náà o. Nínú ọ̀rọ̀ tí ẹ̀rọ ayélujára rẹ̀ fún rẹ̀ náà ló kọ síbẹ̀ pé iléeṣẹ́ mọ́tò kan tí wọ́n ń pè ní Mide and Dara Motors, àwọn ló máa fi mọ́tò náà lọ́ fi ta máyégún lọ́rẹ, tó sì jẹ́ pé ìdí táwọn èèyàn fi ta lọ́rẹ èyí láti jẹ́ kí iléeṣẹ́ wa kó tún lókìkí sí i, láti fi òkìkí Wasiu Ayinde láti tún fi polówó iléeṣẹ́ wọn nípasẹ̀ mọ́tò tí wọ́n fún un. Báyìí ní làwọn èèyàn ni wọ́n ń kí Wasiu Ayinde kú oríire o, tí wọ́n sì ń yìn pé láti nǹkan bíi 40 ọdún tí ìràwọ̀ ẹ̀ ti ń tàn sẹ́yìn títí dàsìkò yìí, ìrìn òkìkí ẹ̀ ló sì ń lọ sókè. Ṣáà ó ní ti Alhaji Wasiu Alabi Pasuma nínú ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí, ìní ariwo ayọ̀ tó sọ láàrin àwọn olólùfẹ́ tiẹ̀ náà, nítorí pé ilé tó kọ́ sílùú Atlanta ní orílẹ̀-èdè Amẹ́ríkà, níṣe ni Pasuma máa lọ síbẹ̀ fún ìgbà àkọ́kọ́ tó wà níbẹ̀, tó sì pa ẹnu àwọn ọlọ́tẹ̀ àti ẹlẹ́gàn mọ́. Ẹ rántí pé lóṣù díẹ̀ sẹ́yìn ìní Pasuma kéde lórí ẹ̀rọ ayélujára pé òun ti ra ilé tuntun sí ìlú Atlanta lórílẹ̀-èdè Amẹ́ríkà, ṣùgbọ́n tí àwọn ọ̀tá Pasuma àtàwọn tó ń jowó ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ pé òkúbókì bímọ sí tòsí, wọ́n ní ṣe Pasuma tí ò rí ilé kọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà inú lọ ra ilé sí Amẹ́ríkà. Wọ́n ló mọ̀ pé kí àṣírí má bàa tú náà ló ṣe lọ pààrọ̀ Amẹ́ríkà, tó sì ní irọ́ ni kò ra nǹkan kan. Ṣùgbọ́n lẹ́yìn tí Pasuma tó kéde ilé tuntun tó ṣẹ̀ṣẹ̀ kọ́ sí agbègbè Bamako Estate ní Òjòdú Bẹ́gà ní Èkó ní ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ yìí, ìní Pasuma ìlú tún lọ sí ilé tó kọ́ sí Atlanta lẹ́yìn tí ó ti lọ kọrin ní ìlú Amẹ́ríkà, tó sì jẹ́ pé níṣe ló lọ sínú ilé ọ̀hún tí gbogbo àwọn àwòrán tí àti ti ìyẹ́ tó wà nínú ilé ọ̀hún tí àwọn olólùfẹ́ Pasuma táwọn náà sì ń fi àwọn tó ti ń tàbùkù ẹ̀ tó fi wọ́n ṣe lẹ́yà padà pé ṣó tán o, ilé tán lòun kọ́ lónìí, ìní ẹ̀rí àrídájú ti wà pòun lónìí báyìí, tó sì jẹ́ pé ariwo ayọ̀ yìí bó ṣe sọ nínú ilé Wasiu Ayinde ló tún sọ nílé Pasuma.